ọ̀dọ̀ wọn ni mo ti l'accident Ìjẹ̀bú Ìtẹ̀lé. I was travelling that fateful day. Then nígbà tó máa fi yá mọ́tò yẹn bàbá yẹn jáàna òjò ń rọ̀ so mo ṣe jáwọ́ òun náà tún padà síbẹ̀ bá ṣe dúnra títí bàtà máa fi sọ máa sọ̀tì bí ẹ̀mẹ́jọ mo rí lábẹ́ mọ́tò so ẹni tí mo avoid so lágbé mi ò lẹ́mìí èèyàn mo lè gbá kí n lọ kì í jẹ́ hit and run but níbo ni mo ń lọ then yẹn mo fi sọ fáwọn ọmọ ẹ̀ nígbà tó ń fẹ́ jà tó fẹ́ ṣe pé wá báwo mo ṣe fẹ́ kúrò lẹ́kọ̀ọ́ privately or personally because àti wá pa bàbá yín kò possible kò tó ń pè l'accident yìí nìyẹn mọ́tò mi náà ti bàjẹ́ èmi náà dẹ̀ ti bọ́ but ẹ̀mí yẹn ló dùn mí a lè rí mọ́tò rà padà wọ́n dẹ̀ fi mí lẹ̀ torí wọ́n ti wá mọ́tò lọ sọ́gbẹ̀rẹ̀ police station so gbàtọ́ máa fi débẹ̀ wọ́n gbégi ta ló pa bàbá wọn he was the chief imam of Ìtẹ̀lé Central Mosque then bàbá yẹn náà tó let you know pé àwọn èrò àlùjá náà ni ó ti lọ sí Mecca ní 75 nǹkan tó ti rà ní Mecca bó ṣe máa sìnkú ẹ̀ kò dàbí Mecca táwọn lọ ń sìn Mecca olè Mecca jìbìtì wọn làwọn Tinubu àwọn Buhari àwọn Abdulsalam àwọn Muslim náà di Kano náà dákalẹ̀ ń sìn ẹ̀ẹ̀kan nígbà ayé èèyàn ni wọ́n máa ń fẹsẹ̀ rìn lọ ni táìmù táwọn yẹn fẹ́ fẹsẹ̀ rìn lọ làwọn bàbá yẹn bá lọ so ó dẹ̀ ti ra nǹkan tó máa fi sìnkú ẹ̀ nǹkan tó máa fi wé òkú ẹ̀ ó dẹ̀ tún sọ ọkọ sínú ẹ̀ ibikíbi tóun bá kú sí kán gbà fọlọ́hún kán má dẹ̀ bẹ́ẹ̀ anybody ṣe case ṣùgbọ́n tá a máa fi wá lọ sí láàárọ̀ ọjọ́ kejì aṣọ yẹn náà lọ kó níbi tó fi sí bó ti fi hàn wọ́n ọjọ́ tó l'accident yẹn ló pé 80 ẹni tó dẹ̀ kú yìí náà ni wọ́n pè ní òun ni ẹ̀gbọ́n Rafiu Ogunleye tó jẹ́ deputy governor Ogun State ní time tí Ọ̀ṣọ́bà jẹ́ governor ṣùgbọ́n yẹn ló ṣẹlẹ̀ ní 1995 ṣùgbọ́n tí mo dẹ̀ máa fi dọ́dọ̀ wọn ní no a gbé 10 million lọ láti fún wọn lè fi ṣèkú kún ṣe everything wọ́n dáwó padà pé náà ọ̀rọ̀ tí bàbá sọ wọ́n ní kọjá ẹ̀ so bí mi ò dẹ̀ tó àmọ̀ pé wọ́n ṣe máa tún padà lọ́bẹ̀ lọ ṣe nǹkan rere lọ mú nǹkan rere títí dàárọ̀ yìí ìyẹn ò kúrò nínú mi then after 3 months bàbá yẹn tún padà wá wọ́n lò kú òkè ń sùn òkè yẹn ó padà wá ó ní nǹkan tó ṣẹlẹ̀ gbogbo bruises gbogbo ibi tó ti mú ìdùnmọ́rí lára ẹ̀ so wá sọ fún pé ó láwọn kan jẹun lówó òun fẹ́ kówó yẹn fáwọn ọmọ òun wọn ní kó máa wọlé máa fàdúrà sí i àbí kó fún mi ládírẹ́sì wọn àwọn ọmọ kìlọ̀ fún wọn ní nǹkan ó ní bẹ́ẹ̀ ni tì í rí dẹ̀rọ́dẹ̀ mú mi dìde àwọn àjọbẹ̀rẹ̀ sí ń lọ gbogbo mi rí àwọn igbó ni so wá náwó sáwọn ewé wọn káàkiri ó náwó sí káàkiri wọn náà ẹsẹ̀ jẹ́ kí n lọ mú báyìí rò ó ní náà ò ní gbàgbé dàárọ̀ yìí so automatically anybody anytime any day máa fojú bí tí èèyàn máa fètí bí tí èèyàn kò ní work dẹ̀ má dẹ̀ sọ pé bóyá ẹnìkan wà ó jẹ́ ọ̀tá ọ̀rẹ́ ẹ̀ kí ni gbogbo wa la wúlò fúnra wa Ìjẹ̀bú people títí máa fi kú mi ò lè fojú bí tí wọn. ẹ ṣe nǹkan bàbá wa ẹ ṣe ẹ kó àtó tóni bàbá Ọlọ́run àti bọ́ọ̀lù lọ́rọ̀ ẹ̀mí àárín yín pẹ́pẹ́pẹ́ nísìnyí mo fẹ́ kí bá mi bọ́ sí orí bàbá wa olóògbé Muyideen Ajani Bello bàbá yẹn péjọ mẹ́jọ lẹ́ni tí Ọlọ́run kan fàyè sílẹ̀ mo fẹ́ bá mi bẹ̀rẹ̀ pé báwo lẹ ṣe pàdé wọn báwo lẹ ṣe mọ̀ nítorí ẹni ẹ máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa kódà ẹ̀dẹ̀ tó wá fi wọ́n ṣe spiritual father ẹ̀yin ìlànà ọ̀sẹ̀lẹ̀ ní títí olùgbàgbọ́ mùsùlùmí làwọn pé ṣe wá wo tẹ́ pé àwọn ọ̀lẹ́yà mú ní bàbá ó ṣe mí káyìí fi bàbá ẹ bá nà ń bẹ̀ bàbá ẹ bá ṣàlàyé. ó nìkan kọ́ ni mo mú bàbá Sheikh Adam ní Agége yes ẹ gbé wájú ilé wọn Anglican Church kan náà wà bẹ́ẹ̀ so anytime Friday mo máa ń fi gbogbo wọn tó máa ń ṣe ilẹ̀ láti lọ sí wàásù ni ìwàásù yẹn ni mo fẹ́ gbọ́ bàbá Adam dẹ́gbà tí bàbá Adam dẹ̀ wá lọ pẹ̀lú nǹkan tá a rí kọ́ lára ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bí church kan wà tó ń pè ní olórí wọn is Gamawi from Kwara then àwọn náà sá mosque kan wà níbí mo ti dé bíi 2 years kan tó wálẹ̀ wá tó ń fi ra lẹ̀ ń bẹ̀ so láti gbàdá ti wà níbí àwọn ti lò 28 years èmi ti lò 30 kò sí nǹkan tó lè mú wa jà títí máa fi wọlé sùn náà ọjọ́ kan wọ́n ń gbá bọ́ọ̀lù Gamawi sọ fún wọn pé wọ́n ṣe molud then wọ́n gbá bọ́ọ̀lù láti bí sí láàrin wọn wọ́n ṣe wọṣọ funfun lọ then wọ́n ṣe gbá bọ́ọ̀lù yẹn sáàrin wọn so kí ni bàbá yẹn máa dáhùn
oníṣọ́ọ̀ṣì ọ̀rẹ́ òun nìyẹn ó láwọn tó gbá bọ́ọ̀lù wa ó lè di lọ́la kan jẹ́ àwọn ló máa gbá bọ́ọ̀lù fún Nàìjíríà tá a máa jòkó sórí tẹlifíṣàn ká máa wò wọ́n ẹ jù padà fún wọn wọn lé Allah akubar Allah akubar tí gbogbo ẹ̀sìn bá rí bí eléyìí títọ̀ ọ̀rẹ́ méjèèjì bá rí bí eléyìí ó yẹ kí Nàìjíríà rí dẹ́ nígbà tó ní wọn ní rẹ́gísítà wọn to start with mo sọ fún wọn wípé kán jẹ́ kémi fi tèmi sí estate kò ń ṣe torí wọ́n sọ ti jẹ́ ọmọ bàbá Adam ló fẹ́ yẹn mi ò lè wòkè o so bá ṣe jọ ń wà bí títí dọ̀la ni tí bá ní nǹkan ṣe wọ́n á wá táwọn náà bá ní nǹkan ṣe máa lọ tí bá dé mi tó ń bọ̀ ń so bọ́ sí Friday so ó likely kí n tó lọ sí mosque tó gbogbo time tó bá ti bọ́ sí Friday mo máa kọ́ lọ fún wọn ní envelope tiwọn Friday náà bí mi Friday lélẹ́yìn náà tún bọ́ sí so automatically mo ní tẹ̀síbá mo ní Quran mo ní gbogbo ẹ̀ so but ìyẹn ò ní kéèyàn má débi tí èèyàn máa ń wá ìmọ̀ kún ìmọ̀ ni Bíbélì ṣàlàyé ó ní ẹnikẹ́ni tó bá lack wisdom ó ní kó lọ bá àwọn tó bá ní kí ó lè kọ́ ní ọ̀dọ̀ wọn so that's the reason why I took Baba Ajani Muyideen Bello as my spiritual as a man I reckon with as a spiritual father so automatically òkú wọn bọ́n ṣe pọ́jọ́ mẹ́jọ lé ní ìsìn ibi tó ń lọ lọ́rùn Nàìjíríà nìkan kọ́ ló wà ń bẹ̀ Psalm 24 ló sọ ó ní ti Olúwa nílẹ̀ àti ẹkún rẹ̀ ayé àti àwọn àtẹ̀dó sínú rẹ̀ nítorí pé ibi tó gbé kàsílẹ̀ sí ojú gbogbo èèyàn lọ ó rán wa níṣẹ́ ni nǹkan tó Ọlọ́run ní ni pé ó fún wa láàyè láti lọ wo ó dàbí kéèyàn kojú olówó ń sìn kò ní company sí Ghana kò dẹ̀ ní kan sí London kò ní kan sí headquarter wà ní Nàìjíríà bó ṣe jẹ́ ọmọ bàbá olówó yẹn tí bàbá ìwà ní òkè òun fẹ́ transfer lọ sí London inú ẹ máa dùn then bàbá yẹn náà tún ní right láti tún dá ìpadà wá pé mo ti fẹ́ kú ò máa bọ̀ ń bí ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn ó yẹ ká lo ayé bẹ́ẹ̀ ni pé kì í ṣe tiwa nǹkan tó ń yáyàn wọ́n gbé mọ́tò fún ẹ pé kó fi lọ síbi ìyàwó ẹ pé kó lọ fi ṣe ìyàwó tó ṣe pé kó máa dá padà ní Wednesday ẹnìyẹn fún ẹ lódìdí ọ̀sẹ̀ kan so tí wedding bá ti tán tọ́sẹ̀ kan yẹn bá ti pé nǹkan tó yẹ ká ṣe ni pé ká dá mọ́tò yẹn padà pẹ̀lú epo full tank kò fọ mọ́tò kó jẹ́ kó lọ dúpẹ́ fẹ́ni pé ó ṣe o bó ṣe fi mọ́tò bùn mí láṣìírí Ọlọ́run á máa bùn ẹ́ láṣìírí o ó tún lè di lọ́la kí wọ́n náà dolówó so ẹ ti fi mọ́tò bára yín ṣeré so bàbá Muyideen Olúwa da àṣà kíkanjú èèyàn Jeremiah 1:1-5 ó ní láti inú oyún ló ti da bó ṣe rí yẹn fún orílẹ̀-èdè Nàìjíríà ó pariwo òdodo yẹn títí ẹni tó fẹ́ gbọ́ ṣe bínú ẹ̀ lèmi ti gbọ́ yìí inú ẹ̀ náà lèmi ti gba ọ̀rọ̀ ẹ̀ lórílẹ̀-èdè àgbáyé ó so èso rere dẹ́n lágbára Ọlọ́run kékeré ìyà oníjẹ àwọn ọmọ ẹ̀ because ó sọ níwèé Genesis Psalm 37 from 6-10 ó lóun ò rí rí níbi tí ọmọ olódo takọ olódodo sílẹ̀ àbí kírú ọmọ olódo kó ṣe kí ni kó ṣàgbéjẹun so bó ṣe sọ nìyẹn dẹ́n ó dẹ̀ ti sọ fún wa náà tẹ́lẹ̀ pé ní Psalm 90 from verse 10-18 ó sọ fún wa nínú ẹ̀ gidi pé kọ́ wa láti lè máa ka iye ọjọ́ wa kí a lè fi ọ̀rọ̀ wa àti èrò wa sípa ọgbọ́n pé wọ́n á wá ní àdèmá lọ kò sẹ́ni tó lè kówó tó pọ̀ dání lọ sọ́jà Òṣòdì tó fẹ́ lọ ra nǹkan ọdún á náwó yẹn tán tó bá dẹ̀ ti ná tán wọn ní kó kúrò lọ́jà ó máa kúrò ń bẹ̀ náà nìyẹn so ìgbésí ayé rere ni bàbá lò ó kẹ́nìbọ̀dì má dá lẹ́jọ́ nínú òkú o ẹnìkan sọ ti bí sọ̀tọ̀ wọn ò lè bókú jà o nítorí pé if you care to know him there is nothing you are going to gain a lot then tẹ́ bá dẹ̀ wá wò ó bẹ́ẹ̀ ni pé òun àti ìyàwó ẹ̀ wá àti fíìmù ni ìyàwó lọ ní on the 5th of June on the 5th of June then ọkọ dẹ̀ lọ after 6 months again ọkọ tún lọ so that's to say pé kíní yẹn jẹ́ ọgbẹ́ ẹnu àwọn méjèèjì ti mọ̀ra wọn látọ̀run tó bá wò mí ń sìn I was born the same year the same month the same height the same genotype pẹ̀lú ìyàwó mi so àwọn àyànfẹ́ Ọlọ́run òun ṣe ìyàwó fẹ́ wọn ò dẹ̀ kí ń kọ ìyàwó ò dẹ̀ kí ń kó bá wọn ìyàwó wọn kì í lọ́rẹ̀ẹ́ inú àpò wọn ìyàwó wọn máa ń wà lọ́wọ́ tí bàbá Adam tó máa ń ná ọ̀rọ̀ tí bàbá sọ sí ìjọba tó sọ sábàṣà tó sọ Bábíọ́lá tó sọ kíní tó sọ gbogbo ẹ̀ kó ti ń le jù ìyàwó bàbá Muyideen sọ fún wọn pé ànábì tó ránṣẹ́
á bá correct àlébù ẹ̀ ṣé o ti gbé ìgbàgbọ́ àwọn méjèèjì bára mu bọ̀ tó bá já wà ń sìn àlàmọ́lọ́takú síwájú ọkọ yẹn ọkọ mi má kó bá mi òbí ti Julius Caesar. When you read the book Julius Caesar, he said, alas, my Lord, your wisdom is consuming confidence. Do not go forth today. Call it my fear. Then ọkọ wa dá Caponia lóhùn pé shall Caesar send a lie? We are 2 lions born in a day. I, Caesar, is the strongest. Bring me my robe, I will go forth to the capital. There are 2 lions later in a day, but I, Caesar, is the strongest. Then the height of March, over the soothsayer. Over a little challenge to say, honest to say, you said height of March is delicate. Only yes. Today is height of March, but not over, Caesar. Unless thou be immortal. If thou be what? Immortal. The Almighty God prevail thee. Thy lover at the middle. So when these are the literature I read in 82, 81. So that's to show the intimacy between Julius Caesar and the wife. Yes, then when he was going, then he was attacked on the way. Then his intimate friend, Brutus. Then when he turned back and saw the stabbing of the knife, he said, hey, Brutus, a true Brute, and even you, Brutus. You have hand in the coup? Well, then the soothsayer has they have finished their own. Then at the end of the day, the common men and the people, Anthony said, plug up benches, kill all these conspirators because there's one man in all of them. Even the oldest Cicero, the oldest senator, they forge his signature. So automatically, because they want to allow the good person to live. Then when you look at the book of Luke 22, from verse 45 to the end, then Luke 23, from verse 29 to the end, then Luke 24, from verse 1 to 8. Then when you look at the book of Isaiah, to start from Isaiah 6, then Isaiah 9, only talamaron lọ láti lọ parí iṣẹ́ yìí, wọ́n wá rán Jésù. Wọ́n kọ́ tó mọ èèyàn fojú Jésù rí. Judas ní tẹ́ ẹ̀ bá tètè lọ, aṣọ wa báramu anírùngbọ̀n báramu ní o. Tí ẹni tí bá ti kíìsì ni, that's the book of Luke 22, from 45 to 55. Then that was what happened, and Jesus Christ was arrested. Then if you don't arrest him, and not the ṣá, ìkànnì náà tó arrest ẹ̀ wọ́n ṣá wọn létí. Jésù ní no, má borúkọ mi jẹ́ o. Ó dẹ̀ mú etí yẹn ó ṣe kí ni ó lẹ̀ mọ́. So ní dá ọkọ̀ ẹ̀ padà síbi tó wà. Then moving forward again, in the book of Genesis, that's same Luke 23, from verse 28. Ó tún sọ fún pé lẹ́yìn tó kí ló máa sọ fún pé kí wọ́n jọ nǹkan tó wà lẹ̀ yìí ò le. Ó wá ní Jésù wọ́n á bèrè lọ́wọ́ Jésù pé ẹ̀yin ọmọbìnrin Jerusalem ẹ má sọkún fún mi ṣùgbọ́n ẹ sọkún ara yín àti fún àwọn ọmọ ẹ má sọ̀rọ̀ tó pọ̀ nípa Alhaji Muyideen Bello ẹ sọ fún ẹ sunkún ara yín ẹ jẹ́ ká sunkún ara wa ẹ má ṣe pé fún ẹ má sọ̀rọ̀ burúkú nípa ẹ má ṣe anything ó ní ẹ̀yin ará Nàìjíríà Jésù ní àwọn arábìnrin Jerusalem èmi má kọ̀ sí wá sọ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà ẹ fọ̀rọ̀ bàbá lẹ̀. Nítorí kíyèsí ọjọ́ ń bọ̀ ní èyí tí ẹ̀yin yóò wí pé ìbùkún ni fún àgàn àti fún inú tí kò bímọ rí àti fún ọmú tí kò fi ọmọ fúnni rí nítorí ni wọ́n ó béèrè sí wí fún àwọn òkè ńlá pé wó lulẹ̀ àti fún àwọn òkè kéékèèké pé bò wá mọ́lẹ̀ nítorí bí wọ́n bá ṣe nǹkan wọ̀nyí sára igi tútù kí ni a ó ṣe sí ara igi gbígbẹ. Wọ́n sì fa àwọn méjèèjì lọ pẹ̀lú àwọn arúfin láti pa pẹ̀lú rẹ̀ nígbà tí wọ́n sì dé ibi tí à ń pè ní agbárí níbi tí wọ́n gbé kàn án mọ́ àgbélébù àti àwọn arúfin náà ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti ọ̀kan ní ọwọ́ òsì. Jésù wípé bàbá dáríjì wọ́n nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Wọ́n sì. Anybody say anything contrary lórí ọ̀rọ̀ bàbá Tajudeen Bello Ajani Bello ẹnìyàn ò mọ nǹkan tó ń sọ wọn dẹ̀ ń fi ikú yọ̀yàn pàápàá gbogbo láti dágbádá ẹ̀. We live with death, we walk with death, we sleep with death, then we go with death every day. But when the time is up, there's nothing you can do. Tọ́jọ́ bá ti pé kò ṣe é yẹ o. So Baba is a person
I respect till death. Then there's another man again, Akewugba Gold. Then there's another preacher again in Ilorin. There was a day that one was preaching and telling everybody, ẹni ìka wà láàrin wa bá ṣe wà ń bí yìí o, ẹni àjẹ́ wà ń bí wa bá ṣe wà ń bí yìí o, ṣùgbọ́n nǹkan tó o bá ti lè fàjẹ́ ẹran area ẹ lọ́wọ́ gbàgbé àjẹ́ jàtijàti ni. So that's it. That is it. So my brother, everything you want to do it now. Nítorí pé kò sí ète kò sí ìmọ̀. As stated in the book of Ecclesiastes, chapter 5, from verse 6 to 10. Then Ecclesiastes 3, from verse 1 to 5. Then Ecclesiastes 10, from verse 6 to 11. Then Ecclesiastes 12, verse 1 to 5. Ó ní rántí ẹlẹ́dàá rẹ̀ nígbà ìwé nígbà tí ọjọ́ ibi kò tí ì dé. So bàbá ti parí iṣẹ́ tiẹ̀. Bàbá Muyideen ṣe wọn tó lè ṣe ó ṣe o. Omi ló pọ̀jọ́ ká lọ ó ṣe o. Láàrin Mùsùlùmí bàbá Muyideen ṣe wọn tó lè ṣe ó ṣe o. Láàrin Ìbàdàn, láàrin Kwara, láàrin Kaduna, láàrin gbogbo ibi tó gbà kọjá for the past 44 years. Hammering the truth every day kò easy. Ojoojúmọ́ náà làwọn èèyàn ń ṣọ̀tá ẹ̀ bọ́ torí dalẹ̀ kọ́ ni pé bàbá Muyideen ṣe wọn tó lè ṣe ó ṣe o. Omi ló pọ̀jọ́ ká lọ ó ṣe o. Àwọn ẹni bí ti pọ̀jọ́ ẹni rere lọ. So that's the problem, sir. So the Ọlọ́run kó jọ kó bá mi tọ́jú àwọn ọmọ ẹ̀ kó tọ́jú gbogbo nǹkan tó ń mí nílé ẹ̀ kó ló wá lọ́ra ẹ̀mí wọn kán lè ṣe rere bí bàbá wọn ṣe ṣe rere. Ṣùgbọ́n mo mọ̀ pé ọmọ tẹ́jọ́ bí ejò ló máa jọ, ọmọ tí màálù bí màálù náà ló máa jọ. Ikú ò dẹ̀ ní ṣẹ́ wa pa, àákú lọ́jọ́ tó bá yẹ ká kú torí mi ò bẹ̀rù ikú. Because he said in Proverbs 3 verse 14, 15, 16 ó ní gbogbo bá ṣe máa rìn sí o. torí owó rẹ ju fàdákà lọ, èrè rẹ sì ju ti wúrà dáadáa lọ. Ó ṣe bíye ju ìyún lọ, àti ohun gbogbo tí ìwọ fẹ́ kò sí èyí tí a lè fi wé. Ọjọ́ gígùn ń bẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀ àti ní ọwọ́ òsì rẹ̀ ọrọ̀ àti ọlá. Thank you, sir. So you can draw your mentor from herbalists, you can draw your mentor from Muslim, you can draw your mentor from anybody. Kì í ṣe gbogbo àwọn tó ń pèrè olúwa láwọn ìjọba ọ̀run. Kì í ṣe gbogbo àwọn tó gbé tẹ̀síbáwò tó gùn dání náà ló máa wọ ìjọba ọ̀run. Ṣé báwọn kan wà tó ń jẹun lábẹ́ Abíọ́lá? Nígbà tí ó ní M.K.O is our man, níbo làwọn wọ̀nyẹn wà wọ́n ti wọnú igbó lọ. Dẹ̀dọ̀ àwọn tó ń tẹ̀lé bàbá Muyideen káàkiri àwọn ni kó bẹ̀rẹ̀ sí tán àtùpà. Because he said in the book of Acts of the Apostle 4 from 10, Acts of the Apostle 5, 1 to 8, Acts of the Apostle 5 from verse 21 to the end. Then he now said again in the book of Acts of the Apostle 1 from verse 10 to 18. Nígbà tí wọ́n fi Matthias rọ́pò, kọ́ má kánjú àti wó lórí láàrin tíìmù yẹn, kọ́ jẹ́ kọ́lọ́hún yàn fún wọn. Kí movement yẹn má bàa ṣe kíni, kó má bàa kú. Tá bá ti dára bọ̀ wà aládé ni. Àlàáfíà sá.